kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá akígbọn ìlú ìfẹ̀tà lọ́hùn káàkiri àgbáyé pátá ipò tẹ́ fi ń wo nìfọ́ èyí tẹ́ fi ń gbọ́ wọ̀ nídìí láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Fọ́nà ọmọkùnrin mo mú wá Security 2 ó wá sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho. Ọ̀rọ̀ náà mo wá fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́lẹ́ àwọn mùsùlùmí alábòsí ayé òun ọ̀run ni wọ́n. tápìn alábòsí ayé òun ọ̀run ni wọ́n. màá fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tó sọ nípa olóyè Sunday Igboho. ẹ̀yin náà wà lè fi sọ ẹ̀yin náà wà lè fi mọ̀ pé alábòsí ni wípé ibi tí wọ́n bá ti rówó ibẹ̀ wọ́n máa jókòó sí, ibi tí wọ́n bá ti rí nǹkan jẹ ni wọ́n jókòó sí. ẹ jẹ́ bá mi ká lọ. Sunday Igboho lọ ṣọ́ọ̀ṣì. ẹni ẹ ti bẹ̀rẹ̀ wá sí dára tẹ fi mọ Sunday Igboho. Really? Na ẹni pé Sunday Igboho lọ ṣọ́ọ̀ṣì. Tí Sunday Igboho bá bímọ àwọn afáàlú sọmọ wọn lórúkọ. Àwọn afáàlú máa sọmọ wọn lórúkọ náà. Mọ̀sán gbàgbọ́ nù ìṣẹ̀ṣe, wọ́n ní gbàgbọ́ nù ìṣẹ̀ṣe dáadáa. Sunday Igboho. Sunday Igboho máa ń ṣe òògùn. ṣé ń gbọ́ ó ní Sunday Igboho kí n lọ ṣọ́ọ̀ṣì, ó ní tó bá bímọ kódà àwọn àfáà lè máa sọmọ wọn lórúkọ. ó sì gbọ́ Sunday Igboho wọ́n ń ṣe oògùn. ok ẹni tó àti mọ́ fẹ́ràn bọ̀bọ̀ yìí dáadáa nítorí mo fẹ́ mú jáde ni pé ó rí nǹkan jẹ ó ń rówó gbà lọ sí Sunday Igboho ló fi ń bá wọn ṣe kìí ṣèfẹ́ wọn ló ní. ìwọ níwò ìṣògùn ó fẹ́ ká mọ̀ ní Sunday Igboho àti pé wọ́n yùsùn mọ́ Muslim gan ju Christian lọ. ǹjẹ́ Sunday Igboho wá declare fún wọn pé Muslim làwọn àkọ́nù. ìwọ níwò ìṣògùn tó ṣe Sunday Igboho ń ṣe oògùn nínú kọjá yí pé ìwọ náà ṣògùn ń parọ́ ni torí wọ́n ní fọ̀rẹ́ ẹ̀ràn mi wọ́n ní show me your friend and I will know the kind of person you are in gbèbò. fọ̀rẹ́ ẹ̀ràn mi kí wọ́n rí wípé àmúrú yẹn tó jẹ́ tákítọ̀ òótọ́ òun lọ sọ́dọ̀ sí Sunday Igboho wọ́n ń ṣògùn bó yìí ṣògùn dájúdájú torí owó tó rí lára wọn ló ṣe ń lọ bẹ̀ tàbí ká pé irọ́ ló pa ẹjọ́ ń ṣògùn ni. ṣíṣí Sunday Igboho ọmọ aládìkún ni wọn, ọmọ ológun ni wọn. Ògùn onítùmọ̀ lójú wọn, ògùn òkìṣẹ́ tí ò dá lójú wọn. ṣùgbọ́n ọ̀bọ̀ ló mú wá sí mídíà ló mọ́ dàgì àwọn àfáà yín tí wọ́n ti ẹ̀sùn gùn gan. alábòsí bọ̀bọ̀ yìí ẹ tẹ́ ń kó fọ̀tíbò ni àwọn àfáà wọn tí wọ́n ṣògùn. àwọn onímọ̀ ń gbé pẹ̀lú online ó bú Mudiru Morikas ó ní bàbá oníṣíríkù ni ọ̀rọ̀ wọ́n mọ̀ sọ́pọ́tì àwọn ẹlẹ́bọ ọ̀rọ̀ ẹlẹ́bọ ló ń sọ. ó ti bá kí gbàgódì rí ó bú Bánìgà ó bú gbogbo wọn kò sẹ́ni tí ó bú kí ló sì bú wọn fún ó lẹ́lẹ́bọ ni wọ́n ibi pé wọ́n mú ẹbọ mọ́ Islam. ṣùgbọ́n èyí tí Sunday Igboho tán mú mẹ́sìn tí wọ́n yìí ó ju ẹlẹ́bọ lọ ogun. ok wọ́n fẹ́ kó kákọ̀ọ́ á pé wọ́n wá lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ kó wá kẹ́kọ̀ọ́ lára Sunday Igboho. Sunday Igboho wọ́n ṣe oògùn èyí túmọ̀ sí pé wọ́n bó ṣẹ̀ṣẹ̀ ṣe. Sunday Igboho ló wà ní kìrìsìtẹ́nì ni wọ́n. Sunday Igboho ó wá ní wọ́n tó wá tún bímọ wọ́n máa ń pe mùsùlùmí kó wá sọ ọmọ wọn lóko. ṣùgbọ́n wọ́n ó lè bá Sunday Igboho lóògùn ṣe ṣùgbọ́n ó lè bá àwọn mùsùlùmí ẹgbẹ́ yín táìpá àwọn ò ti ẹ̀ṣẹ̀ bọ́ ṣùgbọ́n àwọn náà kàn jáwé ó lè bá wọn ṣe débi àwọn oníṣẹ̀ṣe yòókù. wọ́n tó fi lè mú ọba Sunday Igboho ṣe tó ń sọ fún amsin pé ìjọ ọmọnìyàn ni ò ní jẹ́ kó dàrú dájúdájú ó yẹ kó lè bá gbogbo àwọn oníṣẹ̀ṣe yòókù náà ṣe ó yẹ kó lè bá gbogbo kírísítẹ̀nì ṣe kò kírísítẹ̀nì tó bá ṣe kò tó oníṣẹ̀ṣe tó bá ṣe ṣùgbọ́n bá Sunday Igboho tó jólóògùn ṣe dájúdájú ní tó jẹ ọ̀nà fún lòun wá lọ bẹ̀ ẹ̀yin mùsùlùmí àtọ̀nà fún 5 and 6 ni ebi nípa yín. Sunday Igboho ń ṣe oògùn ìwọ sí ìjọ́lẹ̀ tí wọ́n ti Sunday Igboho tó mọ́ lọ bẹ̀. wọ́n á sì tó wá sí sáwọn bàbá yín àwọn Mudiru Morikas bá sì tó ṣe fáwọn bàbá Mudiru Morikas tó ń bú wọn Akégbà Gold ò ń bú wọn ó ti bú Àjàní Bello náà rí ò ń bú wọn wọ́n èyí tó ṣe fún Sunday Igboho tó sì mọ̀ pé Sunday Igboho ẹbọ ni gbogbo tí wọ́n ṣe
táìpẹ́dọ̀ tí ẹ sì ní ọ̀tá ẹlẹ́bọ ní ọ́ o sì bá ṣe Sunday Igboho sọ̀tá mùsùlùmí ẹgbẹ́ rẹ tó bá ti pé ti ń ṣẹbọ ó dọ̀tá rẹ ní. Bremo Niasse ọmọ ó ní ọdún tó fi bú kò sáàfihàn àfáà kò sáà Farouk Onkijikpa ó ní ọdún tó fi bú pé yẹ kó padà lọ bẹ̀bẹ̀ tó sọ pé torí pé ó ń lo ń jáwé ó ń lo ń wàgbò àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ o mọ́ gbé wọn sí pé o mọ́ bú wọn lórí pé wọ́n sóògùn ó wá lè súnmọ́ sí Sunday Igboho dájúdájú ebi ló bá dọ̀dọ̀ sí Sunday Igboho wọn kò mọ̀ kí Sunday Igboho ní fẹ́ sọ torí àgbàlagbà ò kí fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. In first place in ti ẹ̀rọ pé o lè wá nǹkan dé rọ́dọ̀ sí Sunday Igboho yẹn láíláí gẹ́gẹ́ bó ṣe pé olóṣùnà wá dákọ̀ oníṣùnà ẹgbẹ́ rẹ tán lọ́dọ̀ sí Sunday Igboho tí a yẹ pé onímíṣàn bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gbọ́ síwájú jáde. ẹ̀yin ò sì fẹ́ oògùn. ẹ̀yin sì gbàgbọ́ ní oògùn tí. kí ló wá fàjọṣe pẹ̀yìn àti wọn tó fi dán mọ́ná bẹ́ẹ̀. olóògùn àti oníwàásí. bó lè jọra wọn. tó yẹ kó papọ̀. kò tẹ̀ yẹ rárá. kò jọ mọ́ra wọn. bàbá ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. bàbá ànábì Muhammad. sallallahu alaihi àbí wasallam. bàbá bàbẹ́. sallallahu alaihi àtàwọn wasallam. ọ̀pọ̀ olóògùn ni wọ́n. torí wọ́n tó olóògùn yẹn ṣé àjọṣe ìjọmọnìyàn ṣé ó bàjẹ́ láàrin wọn. ṣe rí muslim kírẹ́tẹ̀ rí báyìí irú ayé wo lẹ wá ayé kan wáyé bí ẹranko ogi a sì mọ́ parọ́ tó báyìí. bàbá ànábì ànábì ò rí bàbá rẹ̀ rí wọ́n wà ní oyún ànábì ní bàbá ànábì ti kú ìyá ànábì bí ànábì kò pẹ́ ìyá ànábì náà kú ànábì ti wà bí ọmọ ọdún méjì lọ kò tí ẹ̀ sí wọ́dún gan tí ìyá ànábì ti kú bàbá rẹ̀ Abu Talib kékeré ànábì náà wà tí Abu Talib ti kú ànábì wá ṣe bẹ́ẹ̀ tó fi wọ 40 years kó tó sọ pé òun di prophet ẹjọ́ ibẹ̀ lànábì ti bá wọn ṣe báwọn ṣe ẹ̀ kó sọ pé bàbá ànábì olóògùn ni bàbá ànábì olóògùn ni àṣọ sí wọn ò dàrú sáwọn tánàbí ò rí sójú tánàbí ò gbọ́júmọ̀ ibo náà sí bí wọ́n ti jọ ṣàjọṣe wọ́n mú àdìtì àbí Quran verse tí ànábì àti Abu Talib àbátànábì àti Abdullahi abalẹ̀ tí wọ́n ti jọ sọ̀rọ̀ rí wọ́n ò jọ sọ̀rọ̀ rí tí ogun wọn fi kú ànábì ò tí mọ́ sọ̀rọ̀ àti ànábì ò àti Abu Talib àti àbá ànábì gangan Abdullahi tí ogun wọn fi kú ànábì kò tí mọ́ sọ̀rọ̀ nípa ọmọ eke sọ̀rọ̀ báyìí dájúdájú tó yẹ pé ànábì ó ti di 40 years táwọn àbáyẹ sì wà láyé ni ànábì fúnra lónìí wọn lọ pa wọn tẹ́ pé ànábì nígbà tábí di 40 years kéèkéèkéèkéè ti gbàlagbà gbòòrò fún 40 years wà ló sọ di prophet ẹ̀yìn ẹ̀mọ̀ orú wà di 40 years after 40 years wà di prophet tí àbẹ́ bá sì wà láyé àbí àbẹ́ wà láyé ni oní yóò pa wọn tó nígbà tí wọ́n tó sálọ Mẹdínà tó wọ Mọ́kà padà wọ́n pààyà wọ Mọ́kà ni wọ́n jagun wọ Mọ́kà ni kún tó lọ pẹ̀lú ní etí Kaaba so ibà ni bàbá ànábì àtànábì àti àwọn bàbá ànábì bí wọ́n ti jọ ṣe àjọṣe tí wàá sọ pé àjọṣe tó gún mọ́ná ó wà láàrin wọn lẹ́yìn tánàbí ò gbọ́júmọ̀ onírúurú ni onírúurú yé parọ́ èmi ọkọ yín rè gbogbo tí a ti parí mọ̀ dìbọ́ǹkì ẹ̀ káwọn èèyàn wà lọ́mọ kànú àdìtì inú Kùránì níbi tí ẹ bá ti rí tí Abu Talib bàbá àtànábì àti Abdullahi bàbá tí wọ́n ti bá ànábì ṣe nípa pé ànábì bá bàbá ṣe kò bá bàbá ṣe àti ìyá tí ó rí sójú káàtì àrẹ pé wọ́n wá tọ́ ànábì káàtì àní wọ́n tọ́ ànábì náà dàgbà náà ànábì di 40 years kó tó mú ẹ̀sìn Ìsìláàmù pákálekede so ẹ tó gbẹ́sìn dé ní 40 years tí ó gbọ́ àwọn bàbá tẹ́gbọ̀dì ti kú ẹni tó kù fún ní bàbá Abu Talib ó kú bàbá rẹ̀ ó kú ìyá rẹ̀ ti kú bóò ló sì fẹ́ bá wọn ṣe nígbà tó bẹ̀rẹ̀ tó mú ẹ̀sìn òde náà lórí pàwọn èèyàn rẹ̀ ń bàjá tán ni pé in tó ń ṣe ti yàtọ̀ sí in tó wà ńlẹ̀ in tó fàjà rẹ̀ in tó fàjà tó fi lè kó Mọ́kà náà nìyẹn wọ́n rí pé tó ṣe ti yàtọ̀ sí tó wà ńlẹ̀ so ṣé ẹni tí ó torí pé kò fẹ́ bá wọn ẹlẹ́bọ ṣe tó sákò Mọ́kà tó sákò bàbá rẹ̀ Saheed ń parọ́ ó lọ ní ó tó bí kò fẹ́ bá wọn ẹlẹ́bọ ṣe ó sákò Mọ́kà ó sálọ Mẹdínà níbi tó ti lè kọ́ńkà wọn nílùú ìyá rẹ̀ sẹ́yìn ló wá sọ pé ó bá wọn ẹlẹ́bọ ṣe ìmọ̀ wọn ló ti bá wọn ṣe ẹlọ́bìnrin tí mo sọ lọ́wọ́ lẹ́nu àwọn àfà
nígbà tó gbé tó ní pé fẹ́ mọ mẹ́sìn wà ó fẹ́ mọ ṣe kinní wọ́n rí pé ó ti ronú bí n tó ń sọ ti yàtọ̀ sí táwọn náà sì lé kúrò ní Mẹ́kà ó bá wọn jà kúrò Mẹ́kà ní ló fi sá lọ Mẹdínà níbo wá ló ti bá wọn ṣe akọ́ ẹ bá wọn ṣe ní Mẹ́kà yẹn náà ni ó ti gbé ìsìlámù wà kékeré wà sá lọ sí ìlú bàbá ìlú ìyá rẹ̀ ẹ jẹ́ n gbọ́ síwájú òun rọ ni. kò bàjẹ́ wọ́n á máa ṣe wáàsí fún wọn pé eléyìí ò dáa ẹ má ṣe eléyìí ló dáa kò sì dìjà yìí nínú òdìjà báwo torí pé mo ní understanding tí màá fi bá wọn sọ pé eléyìí ò dáa ànàfà wo fi mílẹ̀ jàre àmì ìlú ẹbú mi fi mílẹ̀ jàre mo ń lo ẹbú mi mo ń lo ẹbú lọ mo ń lo ẹbú mi. ṣé ẹ̀ ń gbọ́ ó ní torí pé mọ̀ẹ́dì ọ̀dà sájà bá wọn sọ pé eléyìí ò dáa àwọn tó wà Mẹ́kà tí Muhammadu tó ń lo ipá fún tí wọ́n fi lé kó Mẹ́kà ló sọ pé Muhammadu bá wọn sọ ẹ wá máa gbọ́ ó wá sọ pé olúwa ní òun á mọ́ lọ understand òun bá olóyè sọ wípé kí wọ́n fi lẹ̀ kí wọ́n fi ògùn lẹ̀ olóyè sọ pé fi mí lẹ́jà rí mo sì ń lẹ́bú ókè nígbà tó ń bólóyè sọ tó lóyè wà gbọ́ kílé tó ṣe fi olóyè lẹ̀ kó mọ́ lọ mọ́ tẹ́mí Islam sọnù Islam ní ẹ mọ́ bẹ̀ lẹ́bọ sí rárá ìmú Islam ní kẹ́ ẹ pa ẹlẹ́bọ ni ẹni tàbí pé ń ṣẹbọ èyí tẹ́lẹ̀ fi bá ṣe ẹ̀pẹ́ ẹlẹ́bọ ni torí pé ìwọ tó ń ṣe súnà gan tó lóun ṣe súnà ẹlẹ́ranko ló ń ṣe bó bá fọ́ díẹ̀ wò díẹ̀ ò mọ́ nígbà tó abúlé sọ pé kí wọ́n máa ṣoògùn mọ́ tó lóye sí wà ń ṣoògùn kí tó wà fi olóyè lẹ̀ tẹ́ tó wá fẹ́ sọ̀rọ̀ lónìí báyìí tó wá fẹ́ sọ̀rọ̀ lọ́la ó sàmọ̀ sọ̀rọ̀ olóyè náà ni definitely nínú success yẹ olóyè contribute mbẹ́ ó bọ̀rọ̀ ẹ̀sìn lọ sílé olóyè irọ́ ni gbogbo tó ń pààyàn ipò oníwọ́n lẹ̀ gbogbo bọ̀rọ̀ ẹ̀sìn lọ́bẹ̀ ọ̀rọ̀ tó jẹ ló bá lọ sílé olóyè ara àwọn tó sọ dé èèyàn náà nù ọ̀rọ̀ tó jẹ ló bá lọ sílé olóyè kì í sọ̀rọ̀ ẹ̀sìn apọ̀rọ̀ ẹ̀sìn ló bá lọ lé olóyè ni nígbà tó sọ fún olóyè pé kó mọ́ lọ ẹbú mọ́ tí wọ́n ti gbọ́n ó yẹ kó palẹ̀ wọn tì tẹ̀wá sí wọlé ẹ̀kọ́ tó mọ́ praise olóyè tó ní tó lóyè ń ṣe ní táwọn fi ń protect ara wọn nìyẹn tó dẹ̀ pay wọn tí wọ́n dẹ̀ gbówó lẹ́ẹ̀dì yẹn kan tí ó dẹ̀ concern anybody àárín olóyè àtọlọ́run ọlọ́run ló mọ̀ olóyè ló mọ̀ so kò kọ́ ìwọ fẹ́ mú policy live tiẹ̀ ó ṣe yọjú policy live tiẹ̀ sí tèmi onírọ̀ ní ẹ o bàbá yìí irú ẹ̀ pọ̀ o yk ní ẹ o ò múlẹ̀ gan o jẹ́ ń gbọ́ wájú. àìmọye ìgbà mo ti gbé sí sọ́nà kó wá sọ̀rọ̀ láì pẹ̀ sífù eléyìí dẹ́ ń ṣe kò lọ wọn ni àbá fìmílẹ̀ o kiri kọ́ o ti máa ń pọ̀ wọn sákèésì pé gbogbo eléyìí dẹ́ ń ṣe kò lọ. nọ́mbà 1 ẹ tó kọ́kọ́ bú sí Sunday Igboho lórí online lórí gbérí ọdẹ wọn èmi ni nígbà táwọn ọlọ́pàá tó wọ́n fẹ́ mú wọn táwọn DSS tó wá nìbàdàn lọ́dọ̀ wọn èmi mo pa pé ṣe Sunday Igboho wo gbérí ọdẹ ṣe Sunday Igboho wà lọ́dọ̀ àwọn DSS ṣe Sunday Igboho rántí gbàdá ọlọ́pàá dé wọ́n ju gbérí ọdẹ lẹ́wọ̀n sáà ṣe bẹ́ẹ̀ gbọ́n mi ni wọ́n sọ lódò nínú àwọn gbérí ọdẹ ṣe Sunday. irọ́ ni èso lódodo onígbà tó mú Sunday Igboho tó mú lọ sí DSS ó lóun ṣe program wo ló ṣe gbérí ọdẹ wà nílé o àbísígbérí Igboho sá o onírọ́ ni yẹ onírọ́ attention sí kàbí wọn ni mọ̀ pé òun wà tẹ̀sí àwọn èèyàn ni onírọ́ ni ẹ́ gbérí ọdẹ wà ń bẹ̀ wọ́n mú sí Sunday Igboho ogun tẹ́lẹ́ni tí ń lọ́bọ̀ láti jọ ìwọ́dọ̀ àti ìmọ̀sán pé ẹ̀ ń gbérí ọdẹ wà ń bẹ̀ wọ́n mú sí Sunday Igboho níjọ́ tí ìyàwó ti ẹ̀ sánkú ṣèkúra ní òsì ń bẹ̀ níjọ́ tí ìyàwó ẹ̀ sánkú ṣèkúra ní òsì ń bẹ̀ inú ilé tí ìyàwó ẹ̀ ti sánkú kúra ní ẹ̀wọ̀ wà ń bẹ̀ bàbá ìyàwó ẹ̀ tó wà láwọn tó kírun sọmọ rẹ̀ la ojú òtì kí làláwù ṣe bó náà júlẹ̀ ni kí Muhammadu ṣe tàbí wọ́n fi kú yọ̀mí ogun ọ̀la ń lọ́run gbérí adé wà níbẹ̀ sí Sunday Igboho nígbà tí ìyàwó tiẹ̀ tó gbèkú lọ́wọ́ ẹbọra tẹbí súnà nìwọ̀n já fún tó ń ká kéèkì online tó wà rí súrà kan tó kà fún ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ ò ní súrà kan tó kà fún ìyàwó ẹ̀ nù Kùránì tí ò fi ní bá wọn náà jà wàdàwàdà ẹranko. ṣé DSS ò gbé tó yọ ní ẹ̀gbọ́n mi lọ àánú Ọlọ́run ló yọ ẹ̀gbọ́n mi jáde ní kọkànlá ìṣẹ̀lẹ̀ fún wọn kò ṣe. dákẹ́ ẹnu ẹ̀ ó ń ṣe DSS gbére Sunday Igboho lọ nígbà tí àwọn kìíní àwọn akéwàgbòrò tó wọ́n fẹ́ mẹ́yìn lẹ́kọ̀ọ́ pé tó sá lọ ìwọ ṣe sá ó ṣe mọ́ káyà kó mọ́ sá ẹ tó lọ́wọ́ lára ó fẹ́ mọ́ sọ̀rọ̀ síyàn
ṣebí kéèsì yẹyẹ àtàwọn akígbẹ́gbẹ́ àti àbáwọn ògbà àwọn àtàwọn ògbó lọ ní tẹ́ ìfàǹgbà yẹn tí wọ́n mú ọlọ́pàá tí wọ́n mú wá sí Èkó kí ló tó sá ẹlẹ́dùn wọ́yọ̀wọ́yọ́ kí ló tó sá ìwé òṣèlú ọmọ nǹkan kéèkó mọ́sà ní tẹ́ ń pè ìjọba gbogbo èèyàn ni tí ẹ̀ bá lóògùn sóògùn gbogbo ìlú ni ògbóhùn gbogbo àjọ ọlọ́pàá yóò mú àwọn àjọ DSS níjọ́ tí wọ́n wá fẹ́ àrẹ́sì wọlé kò ó ṣe ọ. àánú Ọlọ́run lọ́lọ́ fi yọ wọn pé ẹ ní ṣe kọ́kọ́ fún ṣíṣe ṣì kù. torí pé àwọn DSS yẹn sọ̀rọ̀ ní gbogbo àdúgbò wọn DSS tó gé sí Ìbàdàn ó di pa wọ́n wà lọ di ọjọ́ pa mọ́tò kọ̀ọ̀kan ò lè gba orí express tó dáa Sunday Igboho torí sí Sunday Igboho wọ́n di gbogbo everywhere wọ́n bá sọ̀rọ̀ ní gbogbo àdúgbò báwo lórí tó ń ti fẹ́ kọjá ó sì lọ. ó dẹ̀ lọ. ẹ wá ní òṣó oògùn bàbá. ogun ẹ ní òṣó oògùn. abẹ́rẹ́ kọ̀ọ̀kan. wọ́n á gbọ́ pé wọn ò bá Sunday Igboho lé. wọ́n wà lé. wọn náà bá wọn ní ìbọ̀tán lè gbé. ẹ wá ní òṣó oògùn. mi ò sọ pé kò sọ oògùn àlọ́ oògùn wà ẹ tó máa ń ṣe lára ẹ tó náà sọ oògùn dájúdájú àwọn ẹ tó lọ bẹ̀yẹn náà tó bá pèsè Sunday Igboho lóògùn oògùn tí ṣe Sunday Igboho lò yẹn ló mú àwọn. ṣe ẹ̀gbọ́n tó sọ ṣe ẹ̀gbọ́n tó sọ sí o ẹni ẹ̀rọ mọ̀tì ọ̀rẹ́ ṣe ni pé ẹ̀wọ́n sì ti sáré òṣogùn ó lóògùn wà ṣùgbọ́n bá jẹ́ lára ògùn wà ṣùgbọ́n bá jẹ́ lára ṣé bí wọ́n sọ pé kíní yẹn kò sí ni ẹni wọ́n bá dúró lẹ́ṣọ̀ tó ti ṣe tó ti ní kò sí tó ń jógùn wọ́n á sọ pé sí Sunday Igboho lè gbé wà lé ògùn wà àmì bá jẹ́ lára tí wọ́n mọ́ ní kò sí ògùn ṣùgbọ́n ògùn wà tóògùn bá jẹ́ lára rẹ̀ ó lọ wá tí ń ṣe ọ́ kí wọ́n fún ọ ní ajẹ́gùn àbí àṣemọ́pàá àwọn tẹ̀lé báyìí kí là ń pè lóògùn ṣé bí ewé tá a já báyìí ajá ewé kan báyìí alòmígbò kan báyìí àwa pàápọ̀ àwa jo báyìí àbá ṣe báyìí àwa jẹ náà là ń pè lóògùn àbá fi síngbẹ́rẹ́ kó sàti wọra ó wá ní òjẹ́ ìwọ́n tó wáyé pọ̀ kò jẹ́ dára ẹ̀ dájúdájú tó bá jẹwédú kò yẹ kó digest tó bá jẹ̀fọ́ kò yẹ kó digest gbọ́n tó bá ti jáde lára ewé tó bá jẹ́ kò yẹ kó iṣẹ́ lára ẹ̀wà tó jáde lára ewé ó jẹ́ ó ṣiṣẹ́ lára ewédú ó jẹ́ ó làágùn pẹ̀lú ọkà gbóná ó jẹ̀fọ́ ó làágùn pẹ̀lú ẹ̀gúsí ara ewé tó lóògùn òṣìṣẹ́ lára ó lọ wá jẹ́gùn tó jẹ́ ni o àti àwọn èèyàn náà máa ń sọ tí gúrò bá ṣiṣẹ́ lára tẹ́fọ́ ṣiṣẹ́ lára èmi ó lọ wá jẹ́gùn ni tàbí pé àwọn ìyá tí àwọn tí wọ́n tó ní tẹ́sẹ́ pé wọ́n bá yín fà lé yín wọn ò padà lẹ́yìn ẹ̀ àwọn tó jókòó tí Ọlọ́run ò padà lẹ́yìn ẹ̀ kó lọ wẹ́bẹ́ àgbà gidi ẹ̀bí àwọn àgbàlagbà olóògùn wa ẹ̀ ń bá jẹ́ lára kí ló mú jẹ́ lára tẹnìkan wọ́n jẹ́ lára tiẹ̀ gbogbo àwọn sórí irọ́ tán ti pa fún wa nìyẹn ẹ̀mí bá gbógun lára ẹ̀nẹ́wọ̀ ẹnìkan tó ayé pé kó jẹ́ ogun ìjẹ ogun bílẹ̀ ìjẹ́ lára mi jalè ṣùgbọ́n abẹ́rẹ́ ìbò máa ń jẹ́ lára ṣe mọ́ àwọn àtàwọn ti wà brainwash ṣe bí ewé àtegbò yìí náà sọdomi náà fi sínú abẹ́rẹ́ ìbò sì ń jẹ́ lára ẹ jẹ́ àgbàgbé jáde ẹ jẹ́ ń gbọ́ wájú. oògùn tí ṣe Sunday Igboho lò yẹn ló mú àwọn ìyẹn oògùn tí ṣe Sunday Igboho lò yẹn ẹ̀gbọ́n tí mo sọ yẹn oògùn ràn àwọn ẹni tó lọ yẹn náà tó bá ń gbà táwọn náà lọ́bẹ̀ wọ́n gbé abala wọn mo gbọ́ pé àwọn náà gbé abala wọn wá tó bá jẹ sàṣà wọn kò ní ọ̀ràn tí Sunday Igboho wá ti pé bọ̀ bọ́lá àgùntàn wò fífi lójú rí bí àtẹ̀tẹ̀ gbọ́ lẹ́kọ̀ọ́ gbà yẹn. àwọn ògògbó fífi lójú ní bàbá àgùntàn wò. bóyá òun ní sí Sunday Igboho pé ẹ máa rí àwọn ẹ máa wò ẹ máa rí bóyá òun ní sí Sunday Igboho lò fún torókùn wọn máa jọ ra wọn ọlọ́run ló sọ bẹ́ẹ̀ tí sí Sunday Igboho bá sáré wọlé lọ bá ọ̀fẹ́ gbé pa bóyá òun ní sí Sunday Igboho lò bóyá tó. ṣé ń gbọ́ ṣé gbọ́ bóyá ń jẹ́rìí sóògùn látàárọ̀ ní pé bóyá ṣèfì Sunday Igboho lu bíríbírí òun làgùntàn wò ìwọ náà wàá wò ó tá ipò wa lọpọlọ tí ipò ọpọlọ ẹ ti lọ ní téèyàn ń lò tí ń jẹ́ fún tí fi ń protect rẹ̀
tí DSS bí 1 million battalion wá tí mo sì rí mú jáde tán sì ká mọ́lé ìwọ ló wà sọ fún pé síríkù ni o ẹ mọ́ lò mọ́ o bó o ṣe wà yìí gbé kúrò à ń jáde kó o fi búra ipò ọgbọ́n o lẹ́bùrí ṣùgbọ́n ó ti láwọn kan tí ń pa tẹ́ ń pawó fún tẹ́kùn mọ́ rí bíyàn gidi ó ní mo fi mọ́ yin president Burkina Faso Ibrahim Traoré nígbà àwọn dìdìrìndé tán ní àwọn ọmọ kọ́mọ́síláṣí onímọ̀ kọ́mọ́síláṣí ẹ̀kọ́ lé iṣẹ́ ẹ̀kọ́ léèwé àwọn Saudi ya ọ̀rọ̀ dànù wọ́n tẹ́kọ̀ àwọn májèndé àti wọn ẹ̀rọ àgbo security too bí ṣe ń sọ̀rọ̀ ogun tí ń pèsè ogun ṣe é pé hypocrite làwọn pípù yìí àwọn ọ̀dà muslim láti máa tẹ̀lé bọ̀bọ̀ yìí ìpè ṣe alìsùn náà gidi ni o ṣé wọ́n ló pèsè ogun yìí tẹ́ni tó gọ̀bá ti gbọ́n ọlọ́gbọ́n nìrí yàn tún jẹ mọ́ ṣẹ́jẹ́ ń gbọ́ bájú. wọ́n ní pé wọ́n sọ̀rọ̀ àǹdí ibẹ̀ orújú tó ọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ o. àgbọ́yé sà àgbọ́yé. wọ́n ti gbogbo àdúgbò pa báwo ni Sunday Igboho ṣe lọ mọ́ wọn lára ṣèbọ́ káwọn gba àwọn tó kù wọ́n rí wọn mú wáyé báwo ni Sunday Igboho mú sáwọn kí ló ló kú ẹ̀ sáwọn DSS gbàbọ̀dé ni sọ fún ṣé Sunday Igboho bribe àwọn DSS ni ṣé Sunday Igboho bribe àwọn DSS ni. ó tún sáré pé bóyá oògùn ní Sunday Igboho lò fún wọn torí pé ogun wọn sọ̀rọ̀ àǹdí ilé Sunday Igboho wọn sọ̀rọ̀ àǹdí Igboho street bí wọn sì torí àwọn mílíọ̀nù mọ̀ kẹ́ Sunday Igboho ó rọ ni ó ṣe kíníkẹ́ ni wọn ò kẹ́ àwọn tán kó omi trọ́ọ̀kì tán kó wá ni wọ́n sẹ́ni bóyá oògùn ní Sunday Igboho lò fún wọn irọ́ kìí sógun o láwùlà wàlà kúrátà ìlà àti láwùlà Sunday Igboho lò fúnra yín lẹ́mọ̀ tàṣírí ara yín fúnra yín lẹ́mọ̀ tàṣírí ara yín olùwọ́n náà ti sọ jáde nísìn tí ó tóògùn bàjí lára rẹ ọgbẹ́ni lọ́wọ́ jẹ́ ẹ̀gùn wọ́n náà ti ń jẹ́rìí sóògùn automatically wọ́n náà ti tẹ́lẹ́bọ àbí kí làwọn Muyideen Ajani Bello ṣe nígbà yẹn tó fi ń gbé wọn ṣépè olẹ́lẹ́bọ ni wọ́n ni kí ni ipò wọn sọpọ́tì ẹlẹ́bọ kí ni Muyideen ṣe tó fi ń ṣépè wọn náà sọpọ́tì ẹlẹ́bọ dájúdájú wọn náà ti dẹ́lẹ́bọ wọ́n sì tún wọ́n náà wẹ̀ padà sínú ìsìláàmù ni tó sì sàmùsẹ̀ ẹ̀kẹ́ bólógùn sórí pẹ́ẹ́sì ogun rárá wọ́n lọ sí wa tún gbóríyìn fún ogun yìí lọ́njẹ́ ká mọ̀ pé àwọn DSS kọ́ láǹdí gbogbo ẹrú bí ẹ̀ ẹ jẹ́ ń gbọ́ tọ́jà dé. DSS ni wọ́n fi ní Sunday Igboho fi lọ láàrin gbogbo. ẹ mọ̀ pé àlọ́ bí Ìsá àdésọ̀rọ̀ àti ọ̀sẹ̀lá ṣóun náà bribe àwọn Roman soldier lọ́lọ́run fi gbé sára kúrò láàrin wọn ni ètò bribe wọn ni ọlọ́run wà kọ́ọ̀lì yìí wọ́n sọ lẹ́nu wọn iná ọ̀kọ̀tà iná Ìsá bùn Maryam Rasulullah àwọn pa Ìsá ọmọ Maryam òjíṣẹ́ ọlọ́run wá ní wà mọ́ kọ́tà lúhù wọn pa ó wà mọ́ sọ́là búhù ọ̀rẹ́ kọ́ má gbélébù ọlọ́run ní wà lákìn ṣùgbí aláwọ̀ ọlọ́run ní àdàrú mọ́ wọn lójú ọlọ́run ní wà yín nà tẹ́lẹ̀ fún fi ìlà fi ṣàkè nínú ọlọ́run náà wọn tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọn ní mú àmọ̀dájú lórí ọlọ́run làfi ṣàkè ọwọ́ àánú yè méjì ọlọ́run wọn ní mọ́là òbí wọn ní mú àmọ̀dájú lórí ẹ̀ ìlà ti bá zàdù wọn kàn fọ́ lóko. ṣẹgbọ́ muslim bá ti fẹ́ bẹ̀rẹ̀ àbòsí wọn ò tún mọ́rọ̀ ànábì Ìsá wọlé ó ní ṣe aláwò ó ní ṣe ànábì Ìsá ìyẹn Jesus ó ní ṣe gbà tí Jesus tó kú tí òkú ẹ̀ disappear ó ní sọmọ miracle tọ́lọ́run fi gbé disappear wọn lójú ẹ rà mọ́ sọ̀tàn Jésù bí ẹni pé tẹ̀lé ọ̀rọ̀ Jésù sọ̀tọ̀ Mohammed ní ó sọ aláwòrán kù Mohammed gbé sá ṣùgbọ́n lè kúkú Jésù sá Jésù tó tẹ̀lé tẹ́ẹ̀mọ́ bú tẹ́ẹ̀mọ́ ṣe kínní tẹ́lá ti wá parọ́ kan tẹ́lá ti fẹ́ parọ́ bóyá miracle kan ṣẹlẹ̀ tẹ́lá jẹ́ kẹ́ ẹ wá sọ pé ṣé nígbà tí àwọn Yahudi tẹ́lá jẹ́ kínní kan ṣé wọ́n mọ́ lọ sí gbé òkú Jésù sá ni Christian ló lè sọ ìtàn Bible ló lè sọ̀rọ̀ nípa Jesus àlè gbọ́ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa Jesus Ìsá ni wọ́n mọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ nítorí tẹ́ sọ pa Ìsá ó yàtọ̀ sí tẹ́ sọ pa Jésù ó lòun sọ ní ìṣẹ́ni wọn kàn má gbélébù àwọn Christian ní kàn má gbélébù mo ní aláwọ̀ ti gbáwọ̀ ẹlòmíì wọ̀ wọn kàn má gbélébù mo bá ní ẹni tó ti wá pa ẹni tó ti kàn má gbélébù tó ti kú tá lọ tí ó kú ẹ̀ sí ibì kan ẹ wá ní sọmọ bí
Ọlọ́run ṣe gbókù ẹ̀sà mọ́ sọ̀rọ̀ Jésù sọ̀rọ̀ ti yín ó fẹ́ mọ́ Christian Muslim pẹ̀lú àbòsí tá ṣe mọ̀ dìfẹ́ǹdì àìsídédé wọn wọ́n mọ̀ sálọ nínú Báíbù wọ́n mọ̀ sálọ nínú kíní wọ́n mọ̀ sálọ nínú ọ̀rọ̀ Jésù tá ṣe fẹ́ bú Jésù wọ́n sàwánú Kùránì Ọlọ́run yọ wá mo kàn ní ká mú fọ́nà ìwá láì jẹ́ kí gbogbo ayé kẹ mọ̀rú àwọn èèyàn tí àwọn èèyàn yìí jẹ́ ibi tí wọ́n bá ti ń jẹ ni wọ́n mọ̀ tí a fẹ́ kí mùsùlùmí ó sọ̀rọ̀ ó sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yẹn fi pa òótọ́ ọ̀rọ̀ ó jáde lẹ́nu òótọ́ ọ̀rọ̀ ó jáde lẹ́nu ṣùgbọ́n àwọn eléyìí wọ́n kàn fi Sunday Igboho kọ́ bọ́dì ni ó lè sọ fún mi pé ó láǹfààní kan tí Sunday Igboho jẹ lálẹ́ ní Sunday Igboho fi bọ́ ṣe ìwọ ló ń jàǹfààní lára wọn òun náà ti gbẹnu ẹ sọ yìí táwọn ẹ sọ pé o lè bẹ́lẹ̀ bọ́ ṣe yín jiyàn tó wà láwọn tó mọ́ gbẹ́lẹ̀ bọ́ sí pé ní tẹ̀ ń wà akàdé àmì ìrìnà káfi tó yín létí ni kẹ́ ẹ mọ dáàbò sí wọn bó tó máa ṣe ń ṣe táwọn ṣe ń parọ́ wọn àwọn ọmọ ìjà wọn láti lọ Olódùmarè gbọ̀nyìn tẹ̀ ń wà ojú tẹ̀ fún wò ní fọ́ ètò ń gbọ́ olójijì láti lọ Olódùmarè láti lọ fàmùsẹ̀lẹ̀ àbọ̀rọ̀ ìlàbọ̀ yẹ̀lẹ̀bọ̀ ìbọ̀ ṣiṣẹ́. Ẹ̀yin tèmi nígboro, ẹ̀yin màmá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin sísí, ẹ̀yin bọ̀bọ̀, ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Earnings Reshape. Orúkọ tèmi ni Ọmọ́wùnmí láti iléeṣẹ́ Earnings Reshape. A gbé àkàn tuntun egbòogi ìbílẹ̀ ọtí ìgbàlódé fún àwọn tí ó ń ṣe fàájì tó ń gbafẹ́, èyí tí a mọ̀ sí Modunjọ́. Ẹ̀yẹ́ gbórúkọ náà Modunjọ́, ẹ rí iṣẹ́ mi ò dùn ni Modun gan. So Modunjọ́ ó ti iléeṣẹ́ Earnings Reshape jáde. Àgbo ọtí ìbílẹ̀ ni fún àwọn tí ó gbafẹ́ gan, tí ó dẹ̀ jẹ́ pé ọtí tó dẹ̀ wà nínú ẹ̀ kì í ṣe nǹkan tí ó gara púpọ̀, percentage ọtí yẹn kò pọ̀ rárá. Kí wá ní ìwúlò Modunjọ́ yìí? Àkọ́kọ́ bẹ́ẹ̀ ẹ̀yin bọ̀dá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin baálé ilé, ẹ̀yin aṣọ mú tẹ fẹ́ má aṣọ mú, tẹ mọ̀ pé ẹ fẹ́ tẹ àtẹ̀kanlẹ̀, tẹ bá gbé Modunjọ́ lura, ẹ̀yin gan ẹ máa rí yàtọ̀ nítorí iṣẹ́ tẹ bá máa ṣe lọ́jọ́ tẹ bá máa mu Modunjọ́ yìí, ẹ máa rí ìyàtọ̀ ọ̀nà ara. Ẹ̀yin tẹ bá dẹ̀ jẹ́ pé ẹ̀dẹ̀ ń lọ bí iṣẹ́, bóyá iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ bá dé ní alẹ́, ó máa ń rẹ̀ yẹn, máa ń pa irú ara ríro gbogbo ẹ̀. Tẹ bá gbé Modunjọ́ lura, gbogbo pains tó ń dùn yìí, gbogbo ẹ̀ ló máa wálẹ̀. Ẹ sùn, you will sleep like a baby. Ẹ máa sùn bí ọmọ tuntun jòjò lónìí. Modunjọ́ dẹ̀ ó tún ṣiṣẹ́ fún àwọn obìnrin tí ó bá ń complain nǹkan oṣù dúndùn nínú oṣooṣù. Wọ́n tó mọ̀ pé oṣooṣù nǹkan oṣù ẹ ó máa ń ṣe ségesège àbí bóyá inú máa ń rẹ ó máa ń complain, tó bá gbé Modunjọ́ lura, gbogbo pains gbogbo complain yẹn ó máa wálẹ̀ ni. Iṣẹ́ tó ń ṣe ó pọ̀ gan-an tẹ́ pé ìwọ tó rí bá ń fọ́ tí ara ń ro, tó bá gbé Modunjọ́ lura ó máa rí ìyàtọ̀ ẹ̀ nínú ara ẹ̀. Modunjọ́ dẹ̀ rẹ̀ aṣẹ́ sí oríṣi mẹ́ta tí mo mí pé a ní ìkan tó ń jẹ́ Modunjọ́ Herbal Coffee. Ṣé rí Modunjọ́ Herbal Coffee yìí ó wà fún ẹ̀yin tí ẹ bá ń ṣiṣẹ́ alẹ́, tẹ̀mẹ́ pé bóyá ẹ̀yin tẹ̀ ń wa ọkọ̀ alẹ́ àbí akẹ́kọ̀ọ́ tí ó ń kàwé tó ní ìdánwò tó fẹ́ kàwé lálẹ́, tí ó bá gbé kọfì yìí lura, ara ẹ̀ máa jí pépé, o ò ní lè sùn. So gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe ó máa rí ṣe, tó yẹ pé gbogbo egungun ara ẹ̀ ó máa le. Adẹ nìkan tá à ń pè ní Modunjọ́ Herbal Drink. Modunjọ́ Herbal Drink yìí òun náà ṣiṣẹ́ fún ẹni tí ó bá fẹ́ sùn, like ẹni tí ó bá mọ̀ pé òun ti ṣiṣẹ́ lọ látàárọ̀ ó fẹ́ relax, kẹgbélé yìí wò. Ẹ̀yin tó bá ti rí pé tún ní high BP, ẹ má wò pé bóyá torí ó lọ́tí inú ẹ̀ kì í ṣe nǹkan tó pọ̀ rárá. Ẹ̀yin tó bá ní high BP, ó máa calm BP yín down, ẹ máa rórun sùn, orí fífọ́ gbogbo ẹ̀ ó máa lọ. So Modunjọ́ Herbal Drink yìí ó wà fún yín, tí ẹ bá lò ẹ̀yin náà ẹ máa gbádùn ẹ̀. Àwa ní eléyìí bàbá ńlá ibẹ̀ òun gangan lélẹ̀, òun là ń pè ní Big Boys. Kí ni mo pè ó? Big Boys. Ẹ̀yin Big Boys tẹ́ wà ń gbòòrò, ẹ má wò pé bóyá ẹ ti gé 70 ẹ ti di arúgbó, ẹ ń ṣarúgbó, ẹ sì lè ta àtẹ̀kanlẹ̀. Tẹ bá gbọ́mọdé mú lásán pẹ̀lú Big Boys yìí, ọmọ yẹn gan ó máa ní kí ló dé, ẹ má dúró, ẹ continue. So Big Boys lélẹ̀ ó wà fún àwọn tó bá ń ṣe fàájì dáadáa, tó yẹ pé kò kí ń rẹ̀ wọn, kò ń sún wọn 3 rounds 4 rounds 5 rounds, ẹ sì ń continue ni, no darling, ẹgbẹ́ lè lura, ẹ̀yin gan ẹ máa gbádùn ẹ máa wá dúpẹ́ lọ́wọ́, ẹ máa kan sára sí iléeṣẹ́ Modunjọ́ Earnings Reshape wípé nǹkan rere la ṣe fún yín. Kò dẹ̀ ń ṣe nǹkan tó yẹ pé bóyá ẹ máa retí pé kó tán, ẹ lè gbé pálí, àwọn èèyàn tí ń rà dáadáa wọ́n ń gbé pálí distribution all over the world. Tẹ́ pé tẹ bá pe àwọn numbers wa, a máa direct yín. Tó fẹ́yìn tẹ bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa, tẹ bá fẹ́ ṣe distributor wa, àbí tẹ bá tún fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí Modunjọ́ iṣẹ́ tó ń ṣe, ẹ pè wá sórí àwọn nọ́mbà tẹ rí lórí àwòrán yìí láti lè jẹ àǹfààní. So ẹ má gbàgbé o, Modunjọ́ la pé o, ìwọ ló dẹ̀ tí tọ́ mi wò. Tó bá tọ́ mi wò, wá rí i pé mo dùn pa, mo nà ọmọ pa. Ẹ ṣeun.